Kò ṣe torí pé mo post content náà ṣe follow me o. Torí nǹkan tó wà níbí báyìí. Òun ni wọ́n ṣe follow me. Èmi náà dẹ̀ ṣe kíni mo make sure kí mo fún wọn jẹ back to back. Tó bá ṣe wá need influencer tó fẹ́ lò, not this particular lady, not this particular woman, not this particular girl. Mo ti máa ń sọ fún ẹ pé tó bá fẹ́ bá mi fọṣọ wọ́n mú aṣọ tó fọ́ tó fọ́ mọ́. Eléyìí èké. Ó máa ń bẹ̀ fọ pátá. Ó ṣe ń bá mi fọ pátá. Ló ń bá mi fọ bra. Ló máa ń bá mi fọ tẹ́lẹ̀. Jẹ́ kí n sọ fún mi. Ló mo tún jẹ́ wípé òun ló ń tajà nísìnyí nígboro. Ọlá! Ìgbà wo ló bẹ̀rẹ̀ bí ṣe tó ti mọ̀ pé ọkọ mi ti sọ̀gbọ̀rọ̀ bíbí mi ti ká? Ọlá! What if we do color organic face cream soap gbogbo kìíní ni? Mo mọ̀ pé mi ní good skin. Màá lè máa bẹ polówó, màá ṣàǹbàṣẹ́dọ̀ lọ́fẹ̀ẹ́. Kí mi ṣe colors organic? Yes, very lucrative business. Very lucrative business? Yes. Jọ kí ló dé tó jẹ́ pé gbogbo foodstuff ló kó kúrò lẹ̀? What is going on? O ṣe lọ sílé influencer ẹ kó lọ gba gàrí ń bẹ̀. Ṣé bí ara àwọn kan tó gbà mọ́ṣẹ́ nìyẹn? Kí ló dé tó jẹ́ òṣìṣẹ́ ẹ̀? So gbogbo mo fẹ́ lọ gba gig, mo fẹ́ lọ ṣe content. Ìranù tó lọ ń ṣe nìyẹn. Ó mà ní bàbá marketing strategy. Ó tún wá ní ìyá aláya selling. Manchester ni ẹ̀kọ́ máa gbé àbí Chesterfield. Kí ló máa ń ṣe àwọn ọkùnrin tó kì í jókòó jẹ́jẹ́ ara wọn? Jẹ́jẹ́ ni wàhálà máa jókòó, wọ́n máa lọ máa fi ọwọ́ ara wọn fà. Àbùlọ̀jẹ́ kí ló dé tẹ́túra ká? Ẹ padà sí pòsíṣọ̀n tẹ wà tẹ́ẹ̀sì. Abẹ́ ìsú mi. Babe, you know what you think. Wà á kọ́ ọ̀rọ̀ ọ̀yà yẹn kí wọ́n lẹ́tọ̀.